kú dédé àsìkò yìí o. Ìròyìn Yajoyajo ni mo mú wá sétí ìgbọ́yín láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24. Àwọn ọ̀dọ́ Kwara Fehonuhan lẹ́yìn tí àwọn ajínigbé gbẹ̀mí Onisese. Ìlú Ìgbàjà ní ìjọba ìpínlẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara kan gógó o. Bí àwọn ọ̀dọ́ ìlú láti ṣe ìfẹ̀hónúhàn tako bí àwọn ajínigbé ṣe ṣekú pa ọ̀kan lára àwọn aṣíwájú ìlú. Àwọn ọ̀dọ́ náà tí wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà ní àwọn ò fẹ́ àwọn Fúlàní dẹrandẹran ní ìlú náà mọ́. Àárọ̀ kùtù ọjọ́ Ajé ni ìròyìn ikú ọ̀kan lára àwọn aṣíwájú ìlú náà gba ìgboro ìlú Ìgbàjà. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú ọ̀hún tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Ọ̀gbẹ́ni Hakeem Lasisi sọ pé ó ti pẹ́ táwọn ajínigbé náà ti ń dà wọ́n láàmú nínú ìlú náà àti àgbègbè rẹ̀. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé ṣekú pa Lukman Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Balógun. Òun sì ni olórí àwọn oníṣẹ̀ṣe ìlú Ìgbàjà. Àwọn ọ̀dọ́ náà ṣe ìwọ́de lọ sí ààfin ọba aláyé ìlú náà, ẹlẹ́sẹ̀ ti ìlú Ìgbàjà, Ọba Ahmed Babalọlá Awoni. Lásìkò tó ń bá àwọn ọ̀dọ́ ìlú náà sọ̀rọ̀, ọba ọ̀hún pàrọwà sí wọn láti ní sùúrù pẹ̀lú ìlérí láti gbégbésẹ̀ lórí ìṣòro tó ń bá ìlú náà fínra. Àwọn ọ̀dọ́ náà ní àwọn ò fẹ́ àwọn Fúlàní adẹranjẹ mọ́ nínú ìlú àwọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Èjìrẹ́ Adéyẹmí, ṣèlérí láti kàn sí àwọn akọ̀ròyìn lórí ibi tí ọ̀rọ̀ náà dé láìpẹ́. Àníri jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo. Orúkọ tèmi ni Ọlárewájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ọ̀yọ́, Ìbàdàn. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì jígí alára ìkànnì 24. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24, bàbá gbogbo.